màá dáhùn ìbéèrè yín kí n tó dáhùn. Màá kọ́kọ́ béèrè pé ṣé mùsùlùmí ni yín àbí kírísítẹ̀nì àbí ọmọládé? Mùsùlùmí ni mí. Okay. Ẹkùn aláàgọ́mọdé yẹpá láàrin ń kàlẹ̀kùn ẹ̀kúlé mi ì ní ṣí fún ẹ tètè pé kẹ́ ẹ sọ fún mi ò ní sílẹ̀kùn fún ọ. Ilé mùsùlùmí ẹgbẹ́ ìlú máa lọ. Jubilu ti sọ fún pé wà live. Ok, bóyá ti sọ fún pé Jubilu ti sọ fún pé mo wà live. Ó máa kàbùkù tó wá dé bí o mi ì ní sílẹ̀kùn fún ọ. Èèyàn bá bá yàwó ẹ̀sùn ló máa wá sí kì. Ẹ kì í dá bọ́dà mi lóhùn. SM Howard Ẹ̀pẹ̀lẹ́sà. In the first place, mi kì í ṣe Sùmùrà Mọ́kàz ni mo ti lọ sí Ilé-Kéwú. So I spent 11 years there. Ibẹ̀ Ilé-Kéwú ni mo gbé. Mọ́kàz ni mí. Ṣé ti get? But bá a ṣe dá mi nìyẹn, mi kì í criticize. Tí n bá ń lọ sóde Sùmùrà, màá wí láwà ní Sùmùrà. Mo fowó mi náà láwà ní Sùmùrà. Àìmọye. So tí n bá ń lọ sọ́dọ̀ àwọn Sunna, mo máa ń wé kíní wọn tó máa ń wé mo mọ̀ wé. Adániwáyé fún mi lẹ́bùn ẹ̀. So mo ṣe life mi nìyẹn. And then ẹlẹ́ẹ̀kejì kó tó di pé mo di babaláwo mi ò kí ń ṣe babaláwo. Ẹ ti gbọ́ lóòótọ́ mo ti gbogbo ọ̀nà àfà ní level wa méjì ni àwọn tí wọ́n ń pera wọn ní bóyá Ahlu Sunna àbí Tabligh àbí Salafi àwọn Salafiya oh God. Ló ṣẹlẹ̀ báyìí. Ẹ má bínú ẹjọ́, ẹ má bínú brọ́dà mi o. No problem. Ẹ máa fara mọ́. Kò sí wàhálà. Ẹ má bínú. Manage ẹ̀bẹ̀ kò kí n ṣe bẹ́ẹ̀ gbogbo gbà o. Èmi kò mọ nǹkan tó ń ṣe mi ò dẹ̀ fẹ́ lọ yọjú sí apartment alábàámi. Ẹ má bá ọ̀rọ̀ yín bọ̀. Ẹ ṣe. So ọ̀la pé normal so méjì ló pín sí méjì. Alákọ̀ọ́kọ́ ni wípé àwọn kan àti wọn pera wọn sí Tabligh Ahlu Sunna àwọn Salafiya. Àwọn yẹn wọ́n believe pé irọ́ àwọn ò ní ṣe à ń dáyàn lóhùn à ń yẹ nǹkan wò. So àwọn gbéwì à ń gbé. Ẹ̀yin náà ìpàdé fún àwọn mùsùlùmí ṣe ti dáyàn lóhùn tẹ́lẹ̀ ẹ ń tẹ́yẹ pẹ̀. Sure. Ẹ ń jó nǹkan àbí. Sure. Ẹ kọ́ máa ń gé. Sure, yeah. Allahu. 3 years ago wàlímọ̀ tí mo ṣe last nìyẹn. Ọmọ méje ni mo ṣe wàlímọ̀ fún ọdún 3 sẹ́yìn kò tí ì pẹ́ rárá. Okay. So last year mo rí àwọn post yẹn mo rí àwọn post yẹn. Àwọn ìgbà mo nígbà tí ẹ lọ jó pàdé àwọn àpá náà pẹ̀lú lù nǹkan mọ́ gbà láì pẹ́ wọ́n dàbí pé ṣe bàbá yìí mí ni ẹ̀ ni àbí wọ́n ń jókè pẹ̀lú ẹ̀. Ẹ pé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láyé èèyàn tó máa fi kó ẹ̀kọ́ nípa ẹ̀. Mo wá fẹ́ kí ẹ láìtì mi ní àwọn díẹ̀ bẹ́ẹ̀. Kí ni nǹkan tó fà á? Kí ni nǹkan tẹ́ ẹ rí? musibatun inda alladhina la ya'rifuna ma kana alayhi ma qama aw kullu ma yakumu alayhi ma jalasa alayhi. Afa Lisa comment section le fi comment section le dako. Sorry. Okay, brother mi. Sherry, èmi ò kí ń bá yàn jà in the first time. Ẹ mọ̀ pé mi ò pàdé yín rí aláwọ̀. Èmi náà wọ́n láyìn bá yín jà ẹ rí pé mi ò rí èbú kò ní ìdí ní mọ̀ àlàyé mo mọ̀ pé lọ́rọ̀ yín tẹ̀ máa kó kalẹ̀ mo mọ̀ kó máa rí máa mọ̀ bí tí mo ń lọ. Tí mo fẹ́ try láti sọ ni wípé àwọn ìbéèrè tẹ̀ ń béèrè yìí personality ni kò ń ṣe tó yẹ kí n dá yín lóhùn. Kò ń ṣàbúrú kí n dá yín lóhùn rárá. Kò ń ṣàbúrú kí n dá yín lóhùn. Èmi lè sọ tó fà á fún yín ẹ jẹ́ kí n sọ fún yín kẹ́lòmíì náà lè gbọ́. Ẹ já sọ̀rọ̀ WhatsApp ń báyìí. Kẹ́lòmíì náà mò ń bọ̀ kẹ́lòmíì náà ò lè gbọ́ kó má yẹ kẹ́lòmíì náà tún wá béèrè ìjọ mi tí n bá ti sọ fún yín. So n tó fà á ni wípé gẹ́gẹ́ bí onímọ̀ tẹ́lẹ̀ a máa ń kà á bọ́ a kì í fọkàn sí i. A máa ń kà túmọ̀ pé ẹni tí ò bá ti kí ń ṣe mùsùlùmí
ìran mùsùlùmí ò bá ṣọ̀rẹ́ àfi ẹni tó bá ń fi ìran Yorùbá ṣe mùsùlùmí but normal lọ́mọ mo fẹ́ jẹ́ mùsùlùmí gẹ́gẹ́ bí Allah ṣe pàṣẹ bí Muhammadu ṣe pàṣẹ etiquette so irọ́ kò lè ever jẹ́ Yorùbá tàbí kó bá ìran míì ṣe etiquette so èmi ò dẹ̀ lè ṣe ẹ̀sìn tí màá wá fi ìran baba ńlá baba mi lẹ̀ kó lè work. àgbọ̀yé o. so nígbà tó jú padà látàpadà rí wípé ẹ̀sìn yìí tako gbogbo ń táwọn baba ńlá baba wa ń ṣe kó tako lásán ó tún pè wọ́n lólórí ibú ó pè wọ́n lólóṣì ó sì tọ́ sí wọn lára ó ní kí wọ́n parẹ́ àti tí wọ́n ń ṣe àtàwọn àti tí wọ́n ń ṣe kí wọ́n parẹ́ ẹni tí wọ́n bá bú babẹ̀ lójú ẹ̀ tó bá lẹ́yìn ọjọ́ òkú wọn ò tí ì pé ọjọ́ òkú ẹ̀ pé ó yẹ fúnra ẹ̀ ni o ẹ̀sìgẹ̀tì so ìyẹn ló yẹ ká àwùjọ gbé kò ń ṣẹ̀sìn lélẹ̀ and then téèyàn bá tún wá gbé sí ọpọlọ gẹ́gẹ́ bí ẹni tó bá ní làákàyè níwọ̀nba mi sọ pé mo ní ju ẹnì kankan lọ ẹ̀sìgẹ̀tì bọ̀ mo kàn sọ pé ẹni tó bá ní làákàyè tó bá gbé sọpọlọ so Ọlọ́run tó dá mi ẹ jẹ́ kí n fi lè ṣe example mẹ́rin ni dídá bíbí bá ṣe máa ṣayé àti bá a ṣe máa padà sọ́dọ̀ ẹni tó dá wa because a máa padà so mẹ́rin ni alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ní dídá a lè chúùsì bá fẹ́ dá nǹkan báyìí fúnra wa irọ́ o ìgbé sorry pé bí kí wọ́n ṣe dá wa lélẹ̀ a lè chúùsì àwọn tí wọ́n dá wa ni wọ́n chúùsì bí wọ́n ṣe fẹ́ dá wa a dẹ̀ ní thousands of tribes lórí ilẹ̀ ayé so ibi tí àwọn tó dá mi fẹ́ kí n belong sí ibẹ̀ ni wọ́n bí mi sí dídá ti papọ̀ mọ́ bíbí bẹ́ẹ̀ dídá àti bíbí ó ti jọ wà equal ibi tán fẹ́ kán dá mi sí ni ibẹ̀ náà dá mi sí ibi tán fẹ́ kán bí mi sí ni ibẹ̀ ni wọ́n bí mi sí ó wá kó bá ṣe fẹ́ lọ ayé so tó bá fi lè jẹ́ wípé kó wà ní position pé ẹnìkan tí ò ń ṣe tribe mi tán dá bọ́n ṣe dá mi tí wọ́n bí bọ́n ṣe bí mi òun ló máa júwe bí màá ṣe lo ayé fún mi tẹ́ẹ̀dẹ̀ sọ pé ọba tó dá mi yẹn náà ni ó ràn òun náà a jẹ́ pé ọba tó dá mi yẹn ti ṣe mistake orí ẹ̀ ò pé is a failure báwo ló ṣe máa dá mi báyìí tó máa ní kí n lo ayé bá mi kò lè work. àwa wò wípé òkè ká sọ pé bóyá torí tí wọ́n ń ṣe nínú ibi tí wọ́n ti dá mi àbí ibi tí wọ́n bí mi sí bóyá òun ni kò dáa tó ẹ jẹ́ ká wo tribe mi ṣé n tí wọ́n dá mọ́ mi táwọn fojú pé kò dáa wò yẹn ṣó wà nínú ìran mi náà àwa wo gbogbo orílẹ̀ ayé kò sí ìran tí ò ní ìṣẹ̀ṣe kò sí ìran yẹn kò sí tribe yẹn tí ò ní ìṣẹ̀ṣe tiwọn kò sí òkè gbogbo ìran ló ní ìṣẹ̀ṣe kí ló dé tí ìṣẹ̀ṣe títí tèmi tí ò wá ní tẹ́mi lọ́rùn òkè ń tán pè wá sí níbẹ̀ yẹn ṣé ìṣẹ̀ṣe lòun náà ni àbí nǹkan míì tó yàtọ̀ sí ìṣẹ̀ṣe ẹ jẹ́ ká wọnú ẹ̀wò káwò bó ṣe rí àwa rí wípé ìṣẹ̀ṣe tilẹ̀ Lárúbáwá òun náà ni wọ́n ń pè wá sí táwa náà dẹ̀ ní tiwa ẹ mọ̀ pé àti ìbọ́ síbi bá ṣe máa padà sọ́dọ̀ àṣewà lórí bá ṣe fẹ́ lórí ayé ok ìṣẹ̀ṣe Lárúbáwá ẹnìkan wá sọ pé rárá o kò ń ṣe ìṣẹ̀ṣe Lárúbáwá ẹ̀sìn ni o ọdẹ ẹ jẹ́ ká ṣí ìwé yẹn kájọ wò kájọ rí kájọ mójútó ẹ̀sìn ni lóòótọ́ àbí ìṣẹ̀ṣe titi wọn náà ẹ mọ̀ pé làákàyè ló kù báyìí kò ń ṣe tìwé kankan ló máa sọ fún wa pé báyìí ni nǹkan ṣe fẹ́ rí báyìí ló ṣe yẹ kó rí ó kù làákàyè àwa ti ní tiwa àti rí ti ìran mi lóríṣiríṣi bíi mẹ́wàá bíi mẹ́ẹ̀ẹ́dógún bíi ọgbọ̀n bíi ọgọ́rùn-ún ẹ jẹ́ ká wo tàwọn eléyìí náà tí wọ́n ń pè wá sọ́dọ̀ wọn yìí is it the same thing àwa rí pé kẹ́sìn tó dé ẹ káàbọ̀ sá àwa rí pé kẹ́sìn tó dé wọ́n ti ń kírun tẹ́lẹ̀ bọ́ngálò tí wọ́n yọ sí Mákà yẹn tó ń pè ní Kaaba yẹn ó ti wà ń bẹ̀ kẹ́sìn yẹn tó dé ok ajáwìlì aṣọ́àrò ti wà ń bẹ̀ ok òkè àràfà ti wà ń bẹ̀ wọ́n ṣe máa ń ráǹdì bọ́ngálò yẹn tó máa ń tàwa fún yẹn bẹ́ẹ̀ náà ṣe ń ṣe nígbà tẹ́ sọ pé ẹ̀sìn ti dé wọ́n ṣe máa ń ṣe before kẹ́sìn tó dé bẹ́ẹ̀ náà ṣe ń ṣe nígbà tẹ́ sọ pé ẹ̀sìn ti dé ok so bí wọ́n ṣe máa ń gòkè àràfà kẹ́sìn tó dé àwọn kèfèrí àwọn tí wọ́n pilẹ̀ ìran Lárúbáwá bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe nígbà tẹ́ sọ wípé ẹ̀sìn ti dé o ok wọ́n ní àlejò ẹjọ́ láti wọlé ìjọba mú ti ẹjọ́ so bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe kò yí padà ok wọ́n ṣe máa ń pẹran gbà tó sọ wípé wọ́n fẹ́ pẹran ẹran yìí o tán bá ti parí tawaf wọ́n gbọ́dọ̀ pẹran kínní kan ok ṣé báyìí náà ni wọ́n ṣe ń pa tẹ́lẹ̀ kẹ́sìn yẹn tó lọ níbẹ̀ náà ṣe ń pa àwọn kèfèrí yẹn náà ń pa ok àjẹ́ pé nǹkan náà ni ok wọ́n ti ń gbàgbé kí Muhammadu tó kán tó bí Muhammadu tó bá yẹ pé Muhammadu mú nǹkan kan tuntun wá ni tó tako gbogbo tí wọ́n ń ṣe mẹ́yẹn
you will have accept pé kò ń ṣe nǹkan kan náà nìyẹn but nǹkan kan náà ni gbogbo ẹ wà similar etiquette wọn rò pé òkè nígbà tí ìran lágbáwá bẹ̀rẹ̀ tó pilẹ̀ kí ni wọ́n fi pilẹ̀ gbogbo kínní náà ni ìran lágbáwá fi pilẹ̀ ká sọ pé bóyá ẹ̀sìn Ibrahimiya ni ìgbà tí Ajara tó bí ọmọ fún Ibrahim ọmọ yẹn ló fẹsẹ̀ wálẹ̀ òkè bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ń tán fi pilẹ̀ nìyẹn òkè ẹran nígbà tí Ibrahim ìyàwó ẹ̀ àti Ismail ọmọ táyà ṣẹ̀bi tán wà níbẹ̀ yẹn wọn ti ju 3 4 5 lọ wọn ẹ̀dá ò tí pọ̀ nígbà yẹn nílẹ̀ Saudi ká sọ pé bóyá ọmọ Saudi ní Ibrahim tó dẹ̀ yẹ pé rọ nìbọn mọ́kàn sọ bẹ́ẹ̀ according to Islamic religion so àwọn tó ń lo sẹ̀mí yẹn náà nìyẹn afẹ́ lọ pẹran Allah ní kó wá pẹran kó wá fi rúbọ fóun kó wá pa ọmọ ẹ̀ according to ìjẹ́rìí tó ti ṣe ipò máa ṣe fún Allah so bí wọ́n ṣe ń pa yẹn náà kí ló dé tí Allah ní kó mú wá sórí òkè kan kó da dìbúlẹ̀ kán fa aṣọ lójú kán ẹ̀ṣẹ̀ máa fò bẹ́yìn lọ́rùn ẹ̀tígẹ́ẹ̀tì so story ni ìyẹn ẹran náà ni ó ṣàpá ẹran yẹn náà ni wọ́n ń pa continuously bọ́dẹ̀ ṣe ń pa ń gbà yẹn náà lọ́tún pa ń sìn ibi táwọn alábáwá náà ti pilẹ̀ nìyẹn ìpìlẹ̀ wọn nìyẹn so èmi náà wá wò ìpìlẹ̀ títí wa báyìí làwa ṣe pilẹ̀ ìpìlẹ̀ títí wa yẹn wá yàtọ̀ sí títí lágbáwá so àwa tún wò pé ṣé títí lágbáwá papọ̀ mọ́ ìpìlẹ̀ tàwọn ọ̀ràn míì ẹ mọ̀ pé ìran pọ̀ láyé apàdà rí pé oníkálukú ló ní títí ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ọ̀tọ̀ why will I leave my own and go to other tribe and go for other tribes own no I don't do that kò lè work so ẹ jẹ́ ká wá fi yẹn lẹ̀ ẹ jẹ́ ká bọ́ síbi pé báwo la ṣe fẹ́ padà sọ́dọ̀ àdániwáyé ká sọ pé bóyá nìkan ló dá wa wá síbi wáyé lóòótọ́ a dẹ̀ ní opportunity láti padà àwáyé lọ ò sí ẹnìkan kan ò ní ju síbí gbogbo ẹni tó bá ti ní opportunity láti ṣẹ̀mí ó lè má jẹ́ èèyàn o àwọn ọ̀rùnmọ̀lẹ̀ wọ́n ti ṣẹ̀mí lórí ilẹ̀ rí wọ́n ti lọ ẹranko tó bá ti lè ṣẹ̀mí ó máa lọ àfáàyàn ti lọ ẹ jẹ́ kí n máa bọ́rọ̀ mi lọ kí tó ni àwọn bóyá bíi irúgbìn àwọn irúgbìn náà ṣẹ̀mí láàrin ara wọn tán máa ń kú irúgbìn tó máa ń kú tí irúgbìn bá ṣẹ̀mí. ó dárò mọ́ mi lẹ́nu àbọ̀rúbọyè ẹ jọ ìdí tí mo yẹ wá sókè ni pé nígbà tí béèrè lọ́wọ́ yín pé kẹ́ ẹ fáwọn ní nọ́mbà wọn ẹ má fún wọn o ẹ má ẹ bá try ẹ nítorí ọ̀rọ̀ tá ẹ̀ ń sọ yìí ó ti ń pọ̀ jù fún lórí ra bọ́ọ̀lẹ̀ ó ti rò bí a nọ́mbà yẹn lẹ máa fi lóhùn lọ́wọ́ á máa pè wọ́n máa tírẹ́tì yín ẹ jọ ayé ò ní mú wa. ẹ ṣe máa pẹ́ fún ọmọ àgbà onítàn lórílẹ̀ so according to motion sọlọ ká wá padà sí ibi tá a máa padà sí ká sọ pé bóyá adẹ́dà tí ó ṣílẹ̀kùn ẹ mọ̀ pé nígbà tá a fẹ́ kù ní ibi tí wọ́n ti dá wa yẹn ilẹ̀kùn ni ibi tí wọ́n ti bí wa yẹn ilẹ̀kùn ni wọ́n ṣílẹ̀kùn bẹ̀ fún wa ni téèyàn bá wo èyí torí ẹ̀ bá pé ibẹ̀ yẹn kò yẹ kó gba ọmọ o kò yẹ kó gba ọmọ bọ̀ ilẹ̀kùn ni wọ́n máa ṣí ni àwọn kan ni wọ́n wà ní position ọyẹ ẹ ṣí fún ẹjọ́ jáde ẹjọ́ bọ́ síbẹ̀ àwa bọ́ sínú ayé yìí ibi tá a gbà wá yẹn ibi tá a bọ́ sí nígbà tá a dé àwa fẹ́ padà sọ́dọ̀ ẹ̀ àwa ní àgbẹnu ọ̀nà yìí mọ́ a fẹ́ lọ gba ọ̀nà ọlọ́nà ok ibi yìí kò dá mọ́ ẹnu ọ̀nà tá a gbà wọlé kò dá ojú wíńdò la fẹ́ gbà as in ok bóyá ká má dojú wíńdò ká lọ gba ẹnu ọ̀nà àwọn míì bóyá ẹnu ọ̀nà yẹn wà presentable ó fine ó iron door ní kíní oríṣiríṣi bẹ́ẹ̀ ṣá ìṣòro ibẹ̀ yẹn la fẹ́ gbà wọlé ok ẹ jẹ́ ká lọ fún ẹnu ọ̀nà yẹn a ní láti tò according to tribe wa bá ṣe jẹ́ ìran yẹn àwa tò èmi tí mi ò kì í ṣe ìran wọn àwọn dúdú èmi àwọn pupa èmi dúdú tọ́ba ti wọlé ẹjọ́ ẹ bá wa mú ti máìkì yẹn pàṣẹ òṣèlú yẹn gbé yàn wọlé ẹjọ́ tọ́ba ti wọlé ẹ bá wa mú ti máìkì yẹn jọ ẹ ṣe brother so taba ẹyẹ náà náà tá a ti wọlé ẹ má bínú so nígbà tá a wá dé ibi tá a lọ tá a fẹ́ padà sí àti dọ́dọ̀ àdániwáyé padà àwa fẹ́ tò ń kálukú ó tò ìran la máa fi tò torí ìran ládániwáyé dá wa sáyé a lè tò according to religion religion ìran kọ̀ọ̀kan yàtọ̀ inú ìṣẹ̀ṣe ìran kọ̀ọ̀kan ni religion wọn wà so ìran la máa fi pè yín ìran lẹ máa tò èmi ò wá tò lẹ́yìn ìran mi mọ́ mo lọ rí tò lẹ́yìn ìran oníran ṣé máa fi mí wá síwájú níbẹ̀ yẹn ṣá èyí ni màá wà tí n bá lọ opportunity àti tò pẹ̀lú wọn and then mi ò ní láǹfààní àti tò pẹ̀lú wọn torí pé àjọra èdè wọn náà máa sọ pẹ̀lú ìran wọn náà bá ti fẹ́ bá wọn sọ̀rọ̀ èdè wọn náà máa fi bá wọn sọ̀rọ̀ kò lè easy kò lè work ká fẹ́ bá wa sọ̀rọ̀ kémi tí mo jẹ́ ìran Yorùbá kí n lọ tò sẹ́yìn ìran Lárúbáwá tán bá ń sọ Lárúbáwá ń bẹ̀ mi ò ní gbọ́
tó bá yẹ pé Yorùbá ni wọ́n sọ ń bẹ àwọn ọmọ lágbáwá ò ní gbọ́ wọn àdẹ lè fi èdè títí wọ́n lè kàn sọ èdè tèmi torí pé mi wá jọ ìwọ̀n kò lè wọ́ọ̀kì. tẹ bá rò wípé bóyá ó lágbára o èdè kan ló máa bá gbogbo wa sọ rárá o. ayàjẹ́ wípé èdè tó wọ́n fẹ́ bá wa sọ ó máa jẹ́ èdè tá à ti sọ lórí ilẹ̀ yìí rí. tó bá yẹ pé èdè tá à ti sọ lórí ilẹ̀ yìí rí mo lè accept. bọ́kẹ́ sọ pé lágbáwá ló máa sọ àwa kan bẹ tá àgbọ̀ lágbáwá ṣé tá a bá dáwọ́ la fẹ́ kọ́ báwo la ṣe fẹ́ kọ́ báwo la ṣe fẹ́ mọ̀ ẹ máa mọ̀ irọ́ kò lè wọ́ọ̀kì. ìran títí wa láti ibi tí generation wa ti bẹ̀rẹ̀ a máa tò wọ́n máa dájọ́ wa pẹ̀lú language wa ní tá a máa gbọ́ tó bá yẹ pé máa bá wa sọ̀rọ̀ ni tó bá yẹ pé máa address wa language wa ló máa fi address wa. báyìí sìn ọmọ Yorùbá ni president ta níbẹ̀ His Excellency President Bola Ahmed Tinubu ìran baba ńlá baba wa ni o ọmọ ẹni ò dẹ̀ ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kémi kó lẹ̀kẹ́ sí ọmọ ẹlòmíì mi ò mọ̀ ọ́n ṣe ntó sẹ́rì mi padà wá sílé náà nìyẹn mi ò mọ̀ ṣe. so ìran wa ni òun ló wà ń bẹ̀ ó wá sílẹ̀ Yorùbá ó fẹ́ àdírẹ́sì wa ó wá ń bá wa sọ Yorùbá ẹjọ́ tó bá lẹ sílẹ̀ Ìgbò ṣó lè sọ Yorùbá ń bẹ̀ ṣàṣẹ máa pè ní president àwọn kò lè wọ́ọ̀kì àbí kó sọ Ìgbò general language tó pawápọ̀ tí ò bá wá sáwọn tán wá colonize wa tán wá fún wa ní general language báwo ló ṣe fẹ́ àdírẹ́sì wọn ṣẹ́rù bá lè papọ̀. so àwọn kan ti wá ṣayé tó jẹ́ wípé wọn gbúrò lárúbáwá yìí rárá wọn gbọ́ rí èdè lárúbáwá wọn gbọ́ rí wọn dẹ̀ ti ṣayé lórí ilẹ̀ yìí. àwa máa dìde láàrin wọn àwa tá a gbọ́ lárúbáwá ta lọ lé kí ó ta lọ 11 years ta lọ 15 years ta lọ 10 years ta lọ 3 years ta lọ 7 years àti wá dìde láàrin wọn àwọn náà ti dúró pẹ̀lú wa àwọn náà gbọ́ lárúbáwá rí wọn gbọ́ sétí rí o àti wá jọ dìde àtijọ́ náà ló tán báwọn àdírẹ́sì wa ṣé lárúbáwá yẹn náà máa fi àdírẹ́sì gbogbo àpapọ̀ àbámọ́ máa àdírẹ́sì yẹn kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan. ẹ̀yin gíftà ṣe ṣé wọ́n máa àdírẹ́sì yẹn kọ̀ọ̀kan lẹ́yọ kọ̀ọ̀kan. so and then àwọn tá à ń sọ yìí wọn ti ẹ̀ fẹ́ rí ìran dúdú rárá when we are talking about religion ẹ jẹ́ kí n sáré bọ́ síbi religion yẹn káwọn yẹn wá lè bá a sọ̀rọ̀ ká lè bá a jọ fọ láǹfààní àti fọ̀rọ̀ jó nítorí ọ̀rọ̀. tá a bá sọ̀rọ̀ nípa religion èṣù kìí ṣe Sátánì ẹ̀sìn ok eléyìí tèmi ti ṣe rí tó dẹ̀ yé mi dáadáa kódà kìí ṣe fàárí o ju ẹgbẹ́ mi lọ ó yé mi ju ẹgbẹ́ mi lọ Islam torí mo náwó sí mo fara sí mo fi gbogbo ohun tí mo lè wò pé bóyá mo lè jẹ́lẹ̀ mo fi púṣì ẹ̀ pé ẹ̀sìn yìí yes that's me. So every last Friday of the month màá ta tent lèmi máa ń ṣe monthly lecture la máa ń pè ó ti pẹ́ tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti ṣe àtàwọn ìwọ̀n ọdún every last Friday of the month mo push ẹ̀ kò sí pé ẹnì kankan wá ràn yàn lọ́wọ́ irọ́ èmi mo mọ̀ ṣe fúnra màá pe lecturer wa láti ta máa fún tó wà máa ṣe oríṣiríṣi gbàmí àmà dáná tó bá wà tó bá set every Ramadan màá ṣe iftar every Friday tó wà ní Ramadan máa fi ń ṣe oúnjẹ ọ̀fẹ́ so mo push ẹ̀ ẹgbẹ́ mi lè sọ pé òun ju mi lọ torí mo I go deeper so tá bá fẹ́ sọ̀rọ̀ nípa religion jẹ́ nǹkan ẹyọ kan débi wípé tí o bá ti lè wà nínú ẹ̀ never in your life nílé ayé ẹ̀ o gbọ́dọ̀ sọ wípé n tó wà bẹ́ẹ̀ nígbà tó wà nínú ẹ̀ lọ́wọ́ o gbọ́dọ̀ sọ wípé n tó wà nínú ẹ̀ irọ́ ni ok o lè jẹ́ Muslim kó a máa sọ pé Islam gan scam ni irọ́ o mọ Islam o wọnú Islam ni bóyá o ń ṣe ṣekúṣẹyẹ bẹ́ẹ̀ bóyá ẹsẹ̀ kan lé ẹsẹ̀ kan tà nìyẹn bọ́ tó bá fi lè wọnú ẹ̀ pé Muslim nìyẹn tó ń kírun o gbọ́dọ̀ sọ wípé nǹkan ṣe nínú ẹ̀ kódà kó rí wípé ìbàjẹ́ ni àbí àìdá ni wà á máa cover ẹni that is Islam. If it's religion gojojúmọ́ ó tiẹ̀ wá kéré ju ẹ̀ márùn lójúmọ́ ẹ̀ márùn báwo ẹ̀mẹ́ 17 lójúmọ́ 17 times in a day o gbọ́dọ̀ make kò ṣe promise fún Allah promise tí wàá dẹ̀ ṣe promise tó gbọ́dọ̀ break ni. Iyyaka na'budu wa iyyaka nasta'in Allah ìwọ ni màá máa sìn nígbà téèyàn bá ń jẹ́jẹ́ ìwọ ni wàá máa sìn wa iyyaka nasta'in ọ̀dọ̀ ẹni máa dojúkọ gbogbo tí mo bá fẹ́ wá gbogbo tí mo bá fẹ́ béèrè ọ̀dọ̀ ẹni máa dojúkọ kógun máa jà mí mi ní síjú kúrò lọ́dọ̀ ẹ̀ kíyàwó máa jẹ mí mi ò ní síjú kúrò lọ́dọ̀ ẹ̀ kógun máa kóran mi lọ mi ní síjú kúrò lọ́dọ̀ ẹ̀. Iyyaka na'budu wa iyyaka nasta'in ojú ọ̀nà ẹni mo wà mí ní gbẹ́sẹ̀ kún bẹ́ẹ̀ tó bá yẹ pé religion ni o ní ìdí gbogbo promises yìí
promises yìí kò necessary but ẹgbẹ́ ni campus ni court ni before you even go to it o gbọ́dọ̀ make pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. Let's get o ní wípé ashhadu mo jẹ́rìí an la ilaha illallah pé kò sí ọba mi àyàfi wàhálà ìwọ ni wàá máa jẹ́ ọba mi tó bá yẹ kó ní ọba ẹ from the beginning o ní ìdíkò tó ẹsẹ̀ wú ilé ara ẹ fún o àwọn yóò get o fẹ́ wú ilé ara ẹ fún yàn nìyẹn o ti ń wú ilé ara ẹ fún soul kan o ti ń wú ilé ara ẹ fún creator kan àbí creation kankan ẹ̀dá kan wípé mo jẹ́rìí wípé kò sí ọba míì tí ó máa jẹ́ ọba fún mi àyàfi ìwọ tó bá yẹ fún un lọ́ba tẹ́lẹ̀ kò ní ìdíkò béèrè yẹn lọ́wọ́ ẹ̀. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu mo dẹ̀ jẹ́rìí wípé muhammadu ni màá mú ní aṣíwájú òjíṣẹ́ fún mi ó ní màá mú ní mẹ́ńtọ̀ mi wa rasuluhu tó jẹ́ òjíṣẹ́ látọ̀dọ̀ rẹ̀ sí mi tó bá yẹ pé òun ni ó rán lóòótọ́ adẹ́dà rẹ̀ rán kò ní ìdíkò ẹ̀ṣẹ̀ máa sọ yẹn òun jẹ́jẹ́ nìyẹn gbogbo àwọn tó belong síbi kan ibì kan ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń jẹ́jẹ́ ń bẹ̀ so yàtọ̀ ṣá bọ̀ wọ́n fi kíní yẹn sábẹ́ kíní kan wọ́n fi nǹkan kan bò lórí màá lọ síbẹ̀ yẹn mò ń bọ̀ wọ́n fi nǹkan kan bò lórí tó jẹ́ nǹkan kan tó yẹ wípé ẹ ní jẹ́ kí n lọ síbẹ̀ direct òun ni orúkọ that name Islam that name Islam is a is a powerful name ẹni tí ò bá mọ ìtumọ̀ Islam ló máa belong into Islam ẹni tó bá ti mọ̀ túmọ̀ ẹ̀ before kó tó máa sọ pé àṣàbí fún kò ní ever tọ́ba bí nínú 100% àwa tá a jẹ́ mùsùlùmí ilẹ̀ Yorùbá tọ́ba bí wá wípé kí náà ń pè ní Islam kí ni ìtumọ̀ Islam máa sọ pé ẹ̀sìn àlàáfíà is that true? irọ́ ó jìnnà sí ẹni tí nígbà táwa náà wà lè kéwù táwa gan bá fẹ́ kọ́ ọmọ ní kéwù tọ́ba sọ fún pé al-Islam huwa dinu salam. Anajib ẹ lè wá sókè màá jáyàn bọ fún yín tẹ́ bá ti ṣe tán ẹ kàn send request ẹ jẹ́ kí n mọ̀ pé send request tí n bá ti ṣàlàyé Islam yẹn kẹ́yìn náà wá ṣàlàyé simple gan. a lè gbé mi kọ́ sílẹ̀ tẹ́ bá fẹ́ gbéyàn sókè. ẹ má wọlé màmí ẹni tí ó parọ́ ló máa sọ pé lẹ́rìí òun wà lọ́rùn rárá o ibi tí ò bá ti sóbò náà ti máa ń jiyàn ọ̀dọ́ tó bá ti wà náà sọ pé ẹ latan ni wọ́n wá fi ranra wọn tó bá ti rí bákan wá kò yí wa ẹ̀yin wá sókè kẹ́yìn wá ṣàlàyé tèmi ṣàlàyé tèmi ò mọ̀ ṣàlàyé kájọ wá ṣe findings bíbá náà láti ṣe. ṣe ti send request ẹ jẹ́ mọ̀ ní comment section tó bá ti send request ok request wọn ti wà ń bí ẹ ṣe ẹ má bínú ẹ kì í gbé wọn sókè mo máa ń láìkì irú nǹkan báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan and Najib. Assalamu alaikum. Ẹ káàsán o. Ẹ káàsán. Ẹ pẹ̀lẹ́ sà, báwo lọ́dọ̀ yín? A dúpẹ́ fún Ọlọ́run. Ibẹ̀ yẹn kò lè ibẹ̀ yẹn ó ń ẹ̀kọ́ ń pariwo ó dàbí pátẹ́kùn pọ̀ bóyá bí ẹgbẹ́ tí tàbí kankan. Náà ẹ ń gbẹ́rọ̀ mi dáadáa báyìí. Ok, I'm a manage. Ok, ẹ ṣe. Mo ti sọ gbogbo tí mo ti parọ́ àbí. Ẹ jọ máa jẹ́ ìpadà mọ́ náà. Mo bízí ẹnu iṣẹ́ mọ́ mo bízí. Ẹ mú tùmáìkì. Wọ́n ti bọ́ lẹ́wọ̀. Anyway. Kò ní point ní onú ẹnu iṣẹ́ lòun wà. Ọlá àti ẹ̀ṣẹ̀ ní àlẹ́. So bí mo ṣe ń sọ lọ, Islam ìtumọ̀ rẹ̀ lẹ́yìn táwa náà wà lè kí o tó bá fẹ́ tu fún èèyàn mo teach nílé kí wa lẹ́yìn tí mo jáde mo fi bíi 6 years teach ọdún 6 ọmọ tí ò bá mọ kí wọn ní dádúró kó wá máa teach o tí ò bá ti mọ kí wọn ní aláwọ rẹ o ẹni tí ò bá ti mọ kí wọn máa lọ ní ẹni tó bá mọ kí wọn ní jó lọ wọn máa fún ní subject máa teach báyìí tẹ̀sí pé abẹ́ ṣàlàyé Kùránì mo teach ẹ̀ hadith mo teach ṣe bí social media mo ti ń sọ yìí àwọn èèyàn wa máa gbọ́ báyìí máa wò tó bá dẹ̀ jẹ́rọ èèyàn lè wá sókè tó máa sọ fún mi pé rọ ni
So Islam ìtumọ̀ rẹ̀ táwọn náà bá fẹ́ tu fáwọn èèyàn a máa sọ pé ẹ̀sìn àlàáfíà bọ̀ nínú kí ó ta ké ní tí wọ́n ń pè ní àlàáfíà nílẹ̀ lágbáwá it's called salam àlàáfíà salam àlàáfíà tá a máa sọ pé istislam submission ìjúpájúsẹ́lẹ̀ obey the law submission kẹjúpájúsẹ́lẹ̀ ìtẹ̀lé tá a máa Islam yẹn ibi tí wọ́n ti mú ni al-istislam lillah withdraw ara yín fún Allah ìjúpájúsẹ́lẹ̀ fún Allah gbogbo orí ẹ̀ wá jùlẹ̀ fún Allah gbogbo ọgbọ́n orí ẹ̀ wá jùlẹ̀ fún Allah gbogbo iṣẹ́ tó bá ṣe wá jùlẹ̀ fún Allah gbogbo ohun tó bá rò pé bóyá o belong sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbọ́dọ̀ kúrò ń bẹ̀ so wá ju gbogbo ẹlẹ́ fún Allah ẹ bá dẹ̀ rí bí àwọn Muslim ṣe máa operate anything tó bá ní anywhere you are coming from wàá withdraw rẹ̀ wàá wá sọ point pé o ti withdraw everything fún Allah. That statement of what we do anything for Allah with the ashhadu an la ilaha illallah ẹni tí o bá sọ bẹ́ẹ̀ wọn ni kò ní di mùsùlùmí o. That is it. So ìjẹ́ mùsùlùmí yàtọ̀ sí àlàáfíà submission ni al-istislam ìjúpájúsẹ́lẹ̀ so ìjú ọpọlọ lẹ̀ sí ibì kan tí òun ti program lẹ̀ pé ibẹ̀ ni kò fi ọpọlọ ẹ̀ sí. So wọ́n tún wá sọ fún wa nínú Islam ní tí mo sọ pé èèyàn nígbà lè wípé tafakaru fi khalqillah wala tatafakaru fi zatihi ó ní tafakaru fi khalqillah ẹ máa ronú nípa tí Allah dá ni o ẹ máa ronú pé báwo làlá ṣe dá ojú sánmọ̀ tó tóbi báyìí wá fi kulli shay'in lahu ayatun tẹ́ bá ti wá ronú pé báwo ló ṣe dá sánmọ̀ tó fẹ̀ báyìí tí ò dẹ̀ lógbò ẹ wá máa gbé tóbi pé Allahu akbar Allah tóbi o Allah lágbára o wọ́n ní wala tatafakkaru fi zatihi ẹ má ronú pé báwo ni Allah ṣe bẹ̀rẹ̀ irọ́ ta ló ń jẹ́ Allah ẹ má ronú bẹ́ẹ̀ o báwo la Allah ṣe ń ṣiṣẹ́ ẹ má ronú bẹ́ẹ̀. Fataliku ó ní ẹni tó bá ti ronú débẹ̀ yẹn ó máa parẹ́ ni o. Baba Yusuf ẹ bá wá sókè ẹ send request má ti rí request yẹn máa gbé yẹn sókè ok ẹ ti wà lókè. ẹ̀gbọ́n ẹ káàsán sá. àwọn kì í yan ẹkúṣẹ́ ọmọ kọ́ lèmi o. mùsùlùmí ni yín sá. yín ṣe ọmọ kọ́ ni mí mo fi ń dis guys ní pé òkè ọ̀yà ni wọ́n bí mi sí ẹ ti understand so and you just need to have this account mo kàn ní kí n ṣe kó dà fún wa. àwọn aróyè ọ̀fẹ́ tó ń pè màmá tèmi at least wọ́n ọmọ gbọ̀ngàn ni wọ́n at least and she understand about culture àwọn liberate since early tí mo fi understand how it works I'm not a Muslim but mo ń ṣe mo kàn ní kí n náà. Thank you so much. ṣe ìran ọmọ ìyá tó ń ṣe ń ṣe ẹ bá mú tó máa kì í báyìí. So Islam ọmọ àlè má ronú nípa pé báwo làlá ṣe operate no tó bá lè ronú débi pé báwo làlá ṣe operate máa gbé tóbi ni má lọ rò pé báwo gẹ́gẹ́ ló ń ṣe wà irọ́ báwo ló ṣe wà ibo ló wà no you don't think about that fataliku kò mọ́ bá parẹ́ tó bá ti ronú lọ síbẹ̀ yẹn ó máa parẹ́ wọ́n fi ọpọlọ ẹ̀ wọ́n gé sẹ́ẹ̀tì ọpọlọ wọ́n gé ìjọ ọpọlọ ẹ̀ amadélékè ẹ̀kọ́ wọ́n gé ìjọ ọpọlọ ẹ̀ kó o gbọ́dọ̀ ronú out of that religion so ẹni tó bá mọ̀ nípa religion yẹn tó bá ti ṣe research ẹ̀ dáadáa nípa religion yẹn tó bá ti mọ̀ kò lè ever accept to be a Muslim because ibi tí evil pín sí láyé inú Islam ni ìsọkúsọ ló ń kó máa jọ létí ẹlòmíì kò máa fẹ́ yé ká fúnra wa lẹ́gìsámpù méjì torí ẹni tó máa parọ́ ló máa ní ẹlẹ́rìí òun ò sí nílé mi wá ní mi lẹ́rìí kò sí ìyá yé ká fúnra wa lẹ́gìsámpù méjì the best example for all Muslim best example number one example for you to follow is Prophet Muhammad. So when you accept Prophet Muhammad as your prophet
and you need to accept the one chapter from the Quran that says innaka la'ala khulqin azim wa innaka la'ala khulqin azim. Chapter yẹn sọ wípé àbí sorry verse yẹn sọ wípé you Muhammad, ìwọ Muhammadu, ìwọ ló dáa jù nínú ẹ̀dá tí Allah dá, ìwọ ló dáa jù nínú ẹ̀dá tí Allah dá. Àwa fẹ́ lọ wo bí Muhammadu yẹn ṣe ṣayé tó fi dáa ju gbogbo ẹ̀dá yòókù lọ. Nínú history mo reply video kan lánàá tó sọ wípé àfáà sọ pé òun fi bí Muhammadu ṣe bá màmá rẹ̀ lò gbà òun fi tọrọ kó náà bá màmá òun lò gbà bẹ́ẹ̀. Àfáà ni àfáà la so mo kàn padà realize pé àwọn àfáà yìí wọn ò mọ history Islam, wọn ò mẹ́ni tó ń jẹ́ Muhammadu yẹn. Muhammadu was 6 nígbà tí màmá ẹ̀ kú, ọmọ ọdún 6 ni Muhammadu wà nígbà tí màmá ẹ̀ kú, ajígini so ẹni ọmọ tí ó wà lọ́dún 6 nígbà tí màmá ẹ̀ kú báwo ló ṣe bá màmá ẹ̀ lò. So nígbà tí Muhammadu dàgbà ẹ̀ẹ̀kan péré ló débi tán sì yá ẹ̀ sí, ẹ̀ẹ̀kan péré. Ṣé ẹ mọ iye ọdún tí Muhammadu lò láyé? 60+ ni o, 63. So ẹ̀ẹ̀kan péré ìyá ẹ̀ ti kú látọdún 6, ó wá débi gírèfù ìyá ẹ̀ ibi sàárè ìyá ẹ̀ lẹ́ẹ̀kan péré tó dẹ̀ lò 63 years láyé. So bí ẹ̀yìn kan ṣe ń tọrọ pé òun náà fẹ́ báyà òun lò nìyẹn. Anyway, so Muhammadu kò sí ìbáṣe láàrin òun àti àwọn òbí ẹ̀, kò sí ìbáṣe láàrin òun àtàwọn òbí ẹ̀. So ìbáṣe Muhammadu pẹ̀lú àwọn mùsùlùmí, ẹ jẹ́ ká wo bẹ̀yẹn, ẹ jẹ́ ká tanná sí. Àkọ́kọ́ ká bẹ̀rẹ̀ látòrí inú ilé ẹ̀, ìyàwó ẹ̀, first wife ẹ̀, that was Khadija ó ní first wife Muhammad. Khadija yìí ni ó ní láárí kí Muhammadu tó mọ̀ olówó ni, kódà Muhammadu ń bá ṣiṣẹ́ ń bá tajà ni wọ́n fi fẹ́ra wọn. Ọ̀pá àwọn afáàmà ń lo pátá yẹn dáadáa ń sìn. Ìwà ti kó sí trap your own. So Muhammadu lọ bá woman yẹn tajà, woman yẹn ó wà òkè. Muhammadu woman yẹn gbé ọjà lé Muhammadu lórí tí Muhammadu máa gbé lọ sí Medina lọ rèé tà ní, ó máa gbé lọ sí Yesriba lọ rèé tà ní, ó máa gbé lọ sí Keibar lọ rèé tà ní, àwọn ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn nìyẹn. So Muhammadu padà sọ di ṣúgà mọ̀mí ọ̀ṣà jọ wà. Lẹ́yìn tí wọ́n jọ wà, lẹ́yìn ọdún 6 tí wọ́n jọ wà, jẹ́ kí n sọ báyìí, lẹ́yìn tí Muhammadu padà gba ìpè tóun àti woman yẹn jọ wà, woman yẹn padà di olòṣì paraku. So bó ṣe bá lò nìyẹn. Tí èèyàn bá olóríire lò, wọn tábà sàṣàdì yẹsàdì. Téèyàn bá jẹ́ olóríire tẹ́ ẹ bá súnmọ́, kò sábúrú bí kẹ́ẹ̀dọ́ olóríire náà tẹ́ bá ti lò nínú kan. So investigation wá wò pé ok báwo ni ìyá ìṣe dolòṣì, kí ló sọ dolòṣì? Àìmọye ọdún ló ti ń lò bọ̀ tẹ́lẹ̀ tó dẹ̀ ń maintain property. Kí ló gba gbogbo property yìí lọ́wọ́ ẹ̀? Àwa rí pé Muhammadu ló jẹ igbá ìyá irun. Ẹni ọ̀nà wo ẹni tó bá máa parọ́ alẹ́ lẹ́rìí òun wà lọ́rùn. Àwọn Adélékè kúkú wà níbi kò sí ní tẹ́ẹ̀bìrì náà ní gbé jáde. Tẹ́nìkan wá dúkìá ẹsẹ̀ tó wá ní ìrọ́lẹ̀ ń pa. Ìmẹ́kàn máa sọ fún bàbá Adélékè ẹ lọ sí báyìí ẹ bá gbé kinní báyìí wá ẹ máa rí gbàgàdà. So Muhammadu máa ń fẹ́ lo ìṣẹ̀mí ẹ̀wọ̀n pé ó máa ń fẹ́ lo ìṣẹ̀mí pé nígbà tó ń ti dọ̀gá òfin tó filẹ̀ fún àwọn obìnrin, iṣẹ́ tí màmá yẹn ṣe ó kọ́kọ́ bàjẹ́ wípé irọ́ obìnrin kankan ò ní àǹfààní à ń rà à ń tà à ń lọ ṣe kíní rárá, èèwọ̀ ni o. So Allah sọ pé that was Quran 33 verse. Quran ni kẹ́ni kọ́kọ́ gbé wa kó sọ pé kẹ́ni kọ́kọ́ wá sókè kó sọ pé rọ́ ni. So ó kàn sọ pé obìnrin ò gbọ́dọ̀ mọ lọ́jà, wọn gbọ́dọ̀ mọ ṣe kíní inú ilé ní kẹ́ ẹ mọ gbé, ẹ wá ní gbénu ilé lásán ẹ tún máa daṣọ borí. Báwo ni business ṣe fẹ́ move? Ìgbà wo lèèyàn nídò lórí burúkú, ìgbà wo ní rún? So woman yẹn padà dáhùn kó dẹdun arinlẹ̀. Débi wípé nígbà
tó kú ìfìrí ó sọ ìyá rẹ̀ lórí burúkú labalábẹ́ ìyẹn kéré so ìyàwó ẹ̀ nínú ilé ẹ̀ náà la ṣì wà wọ́n ń pè kan nínú àwọn ìyàwó ẹ̀ ní Aisha so Muhammadu fẹ́ Aisha when Aisha was a little girl very little báwo ni fẹ́ put ẹ̀ báyìí tán nígbà tó wà ní ọmọ ògbóǹlò 6 years ọdún 6 good example ẹni tí a gbọ́dọ̀ tẹ̀lé gẹ́gẹ́ bí ẹni tí ó fi wá mọ̀nà sójú ọ̀la dẹ́ta wa nǹkan méjì mo fẹ́ ká wò Muhammadu àti Quran àwọn òpó tó so Islam nìyẹn so ibi Muhammadu la wà mí nífẹ̀ẹ́ kíkiri yẹn gùn káwọn èèyàn lè bá láǹfààní àti gbígbólóhùn kàbí méjì ẹ má bínú so ó wá fẹ́ Aisha nígbà tí Aisha wà ní ọdún 6 ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá sùn good example wa innaka la'ala khulqin azim ìwọ ló pé jù nínú ẹ̀dá tá a dá ó ti ọmọ 54 to 57 ní má yẹ kí n fẹ́ yọ sí 54 years so kó dẹ̀ sùn lé ọmọ 9 years lórí ṣéwájú ló gbà wọlé ní àbẹ́yìn bàbá 57 kó a máa ṣe báyìí lórí ọmọ 9 ìwọ ló pé jù nínú ẹ̀dá tí Allah dá lọ́nà òṣèlú ọ̀nà báyìí náà ok ẹ jẹ́ ká fi Aisha lẹ̀ òun ló padà fi okó shift wúńbù ọmọ Aisha yẹn tá Aisha yẹn fi padà lọ́mọláyé ó fi okó já òbò ẹ̀ pọ̀ mọ́ ìdí ẹ̀ gbogbo ẹ̀ anyway so ká wá fi Aisha lẹ̀ ká bọ́ síbi àwọn fámìlì ẹ̀ inú ilé ẹ̀ náà la sì wà àti ìbọn síta rárá ẹ já sọ̀rọ̀ fámìlì ẹ̀ wà dọ̀tí ẹ ṣe àti mi àbíkẹ́ ìtura ká bọ́ síbi àwọn fámìlì ẹ̀ ó ní àbúrò kan ọ̀dọ̀ ẹ̀ làbúrò ẹ̀ yẹn gbé láti kékeré àbúrò yẹn wá tó níyàwó Muhammad wá fẹ́yàwó fún àbúrò ẹ̀ yẹn kàyí ìmájì pé Muhammadu dẹ̀ tún gba ìyàwó àbúrò ẹ̀ ó dẹ̀ tún fẹ́ ó sọ ọ́ di ìyàwó tó jẹ́ pé wọ́n ló ṣe bàbá ọkọ níjọ́ tẹ́ lọ rè fẹ́ so wa innaka la'ala khulqin azim ìwọ ló dájú nínú ẹ̀dá tí Allah dá lọ́nà wo ókè a ṣì wà nínú fámìlì ẹ̀ ń pẹ́ nìkan ní abilahabi àbí abulahabi ó ní ó wà nínú Quran suratul Mazed tí wọ́n mọ kàtàbá tí a dá fún tí wọ́n bá sọ pé tàbá tí a dá abilahabi wa tabba ma aghna anhu maluhu wa ma kasaba sayasla nara zata lahabi wa imra'atuhu ammalatal hatab fi jidiha hablun min masad tàbátì àbílàbí yẹn ni wọ́n ṣépè yẹn fún tọ́mọ sọ pé a fi ṣépè fún yá fi ṣépè fún ẹja power tap ẹjọ́ àbílàbí yẹn ni wọ́n ṣépè fún ẹ̀gbọ́n bàbá ànábì làbílàbí àbúrò bàbá rẹ̀ òun àti ẹjọ́ ní ìfàǹfà òun àti Muhammadu jọ ní ìfàǹfà kí ló fa ìfàǹfà láàrin wọn ó ní wípé Muhammadu sọ pé òun lọ sínú sánmà láì níyẹ lápá ẹtígẹ́tì Muhammadu lòun lọ sínú sánmà láì níyẹ lápá àbílàbí wa ń challenge pé lónìí kò lè wọ́ọ̀kì náà Muhammadu káwọ́ ẹ̀ méjèèjì sókè ó káwọ́ sókè kásẹ̀ kan sókè ó ká sókè ó yá kásẹ̀ kejì sókè Muhammadu dára dáàdì máa ṣubú náà dáàdì ní àbílàbí jẹ́ sí Muhammadu dáàdì máa ṣubú náà ìwọ tó lè dẹ́sẹ̀ méjì wò lè dáfò òkè gan láì gbéra ó wá lò lọ́nu sánmà sórí ẹ̀ dàrú tí wọ́n bí ọ lépè ní Muhammadu ó kàn fọ etí ẹ̀ lójú gbogbo àwọn èèyàn Muhammadu ti pèdé pé ẹ wá mọ owó rárá ó sọ níta abẹ́wí àti bẹ́ẹ̀wí ò fẹ́ gbọ́ ó tún wá ń bá mi nulẹ̀ wá mọ̀ sọ fún mi pé ó lọ́nu sánmà orí ẹ̀ dàrú ni ẹ mọ̀ gẹ́gẹ́ bí ọmọ sí bàbá èèyàn máa lè bá wí tó bá dẹ̀ ti di pé ó ń pọ̀ jù kò sábúrú bí kéèyàn sáré yàgò ẹ̀ kó lè bá mọ̀ pé tó ń ṣe ò dáa wọ́n ti pè ń kọ̀kọ̀ wọ́n ti pè ń bàbá ó kàn fọ́ létí bọ̀ ó mọ̀ pé òun lè dá àbílàbí mú ó wá gbé sí pé tàbá ti yá dá àbílàbí ìran àwọn fámìlì ẹ̀ nìyẹn wọ́n yọ kúrò nínú fámìlì jẹrẹ gbogbo fámìlì kọ̀yìn sí Professor Ifádàrí welcome. wọ́n yọ kúrò nínú fámìlì so ìwọ ló dáa jù
ìwọ ló dáa jù nínú ẹ̀dá tí Allah dá, kò dẹ̀ lè maintain family, ó nídìí láti kúrò nínú family, but ó wà nínú Kùránì pé ẹ má kó yan family yín kéré. The family they are talking about in the Quran is not your mom, bro, kò kí ń ṣe dáadẹ, it's not your parents, kò relate mọ́ parents, kò lè relate mọ́ cousin, kò lè relate mọ́ blood brother àbí kíni kan rárá o. The only family tí mùsùlùmí ní ni ọmọ ìyá ẹ̀sìn, that is their family. Kò sí tó kàn wọ́n pẹ̀lú ọjọ́ bí ń léra yín. Mùsùlùmí ló máa sọ pé wọ́n bí mi lé òun yọ, ṣẹ́sìn tán náà lájọ ń ṣe ni. Wọ́n bí mi lé òun yọ, ṣáájọ́ ń ṣẹ̀sìn tán náà ni. So ọmọ ìyá tí Islam ń preach nínú Quran, ọmọ ìyá ẹ̀sìn ni o. Ẹ̀yin náà máa ń gbọ́ tó máa sọ, wọ́n ti máa ń sọ times down number ẹ̀kọ́ sẹ́nu àfáàdẹ́ni ti gbọ́ pé ọmọ ìyá ẹ̀sìn, ọmọ ìyá ẹ̀sìn. So ọmọ ìyá ẹ̀sìn yàtọ̀, wọ́n care about their own blood family, but wọ́n care about the religion kìíní kan family tó ń ṣe kiri. Can you imagine? Wa innaka la'ala khulqin azim, ìwọ ló dáa jù nínú ẹ̀dá tí Allah dá. Ọmọ ìyá wa nínú ẹ̀sìn Islam. So now bóyá ká wá bọ́ sọ́dọ̀ àwọn kèfèrí, bó ṣe lò láàrin àwọn family yẹn, bó ṣe lò láàrin àwọn ìyàwó ẹ̀ nìyẹn, bó ṣe lò, ẹ jẹ́ ká bọ́ síta, ẹ jẹ́ ká nàṣẹ̀ síta díẹ̀ ká tó bọ́ síbi Quran amadéèké. So tá a bá débi ìta, báwo ni Muhammadu ṣe bá àwọn unbeliever ṣe, àwọn tí Quran pè ní kèfèrí, àwọn táwọn Allah sọ wípé wọn gba Allah, tí wọn gbà fún Allah ní, tí wọn àwọn ò jẹ́rìí wípé àwọn jẹ́rìí pé Allah ni Olúwa àwọn ò síbẹ̀. Mi ò ní di jẹ́rìí tó bá yẹ pé wọ́n ló dá mi, you be in position of adé dá mi. Kò ní ìdí kí n ṣẹ̀ṣẹ̀ sọ kíní kan kí n náwó kí bá àṣàdù kí kó tó mọ̀ pé mò ń wí ara mi fún ẹni. It means ẹlòmíì ló ní soul mi àti heart mi, so mo wá fẹ́ wí ilẹ̀ fún wọ àti kúrò ń bẹ̀yẹn. So àti bọ́ síbi tí bí Muhammadu ṣe bó ṣe lò pẹ̀lú àwọn unbelievers. Ẹ má yẹ ká lọ síbi tó jìnnà, ẹ jẹ́ ká wá sí Suratul Fatiha, that's Quran 1:7. Ó ní gayril maghdubi alayhim waladdallin, gayril maghdubi alayhim waladdallin. Ìtumọ̀ ni pé àwọn Christian àti àwọn Jew, àwọn unbeliever generally, wọ́n ti ṣìnà. Bí wọ́n ṣe ṣìnà yẹn, ẹni tó bá ṣìnà islamically, kí ni ìjìyà ẹ̀? Inú náà ló ń lọ. Ẹni tó bá ṣìnà islamically, ó máa wọná, ayé ò ní dàrí. Muslim Quran ti fún wọn lé pé oríṣiríṣi èpè mi ìfẹ́ máa fẹnu sọ. Tó bá pàtẹ kò ní tà, tó bá lọ kò ní dé, tó bá ṣòwò kò ní jèrè. Islam Quran ti fún wọn lé pé already. So èpè yẹn náà máa wá ṣe àmì sí nínú Suratul Fatiha nígbà gbogbo àwọn bìlífà yìí o, bí wọ́n ṣe ṣìnà yìí o, képe yìí o máa bẹ lórí wọn o, wọ́n á dẹ̀ máa ṣe àmì bó ṣe lò pẹ̀lú àwọn kèfèrí ní àwọn bìlífà nìyẹn. So ó dẹ̀ sọ fún wa wípé òun ló dáa jù nínú àwọn ẹ̀dá tí Allah dá, tá a gbọ́dọ̀ tẹ̀lé, the first and best example for mankind. Kò lè work, that is Islam for you. So tá a bá sọ pé a kúrò ní Suratul Fatiha, àìmọye tírà, àìmọye àyà Quran ló sọ wípé àwọn believers so bind them, fight them, don't take them allies. Ẹ má bá wọn ṣọ̀rẹ́ ayò, ẹ má bá wọn ṣe wọléwọ̀de, ẹ má mú wọn lọ́rẹ̀ẹ́, ẹ bá wọn jà. Táwa dẹ̀ ti rí kọ́ nínú ẹ̀kọ́ Yorùbá tipẹ́tipẹ́, bàbá yẹn máa sọ̀rọ̀ wípé erépa gan kò yẹ láwùjọ ọmọ Yorùbá ká tó wá sọ ìjà. Ìran Yorùbá máa sọ pé erépa ìbímọ rí bí òbí kú mọ àbí pọ́ńdó. Ká tó wá sọ wípé the creator of all nations ó wá sọ fún wa wípé ẹ máa jà. Islam nìyẹn. So ká wá kúrò níbẹ̀ ká fi gígùn títí Muhammadu, mo rí comment section, mo wo comment bàbá kan wọlé wọn dẹ̀ ní àwọn fẹ́ sọ̀rọ̀, inú mi ò dùn kí wọ́n sọ̀rọ̀. Bàbá yóò kún máìkì yín sà, ẹ káàbọ̀ sà, bàbá Ọlawuyi, ká tó máa tẹ̀síwájú. Ẹ káàsán.
ẹ ká sà bàbá mùsùlùmí ní sà. bẹ́ẹ̀ ni. a ti parọ́ nínú àwọn nǹkan tá à ń sọ látàárọ̀ àbí. sẹ́rí ọlọ́run ṣàánú wa. rárá kó tó ṣàánú wa mo ní irọ́ là ń pa fáwọn èèyàn àbí. mi ò rírọ́ nínú nǹkan tẹ́ sọ mo kàn fẹ́ sọ àsọkún nínú àwọn nǹkan tẹ́ sọ yẹn. ẹ̀rí tí mo rí bẹ́ẹ̀ ni wípé ọlọ́run ẹlẹ́dàá ti tèmi àti tiyín ó kù lẹ́ni tó lè fi ìwé bá wa sọ̀rọ̀ tó bá fẹ́ bá wa sọ̀rọ̀. ṣé ń gbọ́ mi? hello. mo wà pẹ̀lú ìṣà ọlọ́run kù ní ẹni tó lè fi ìwé bá èmi àti yín sọ̀rọ̀ tí ọlọ́run bá fẹ́ jẹ wá nípa lórí nǹkan kan agbára wà fún ẹlẹ́dàá gbogbo wa láti sọ ọ̀rọ̀ yẹn tó já sí wípé ẹ gbọ́ etí mi ò ní gbọ́ ẹ sì mọ̀ pé ohun ẹlẹ́dàá yín lẹ̀ ń gbọ́ yìí. so ṣe rí gbogbo ìwé kan ọlọ́run ní sọ̀rọ̀ níbi kan kìíní kan mo fi dá lójú ọlọ́run kan kò sọ̀rọ̀ ń bẹ̀ o programu ni o wọ́n programu kìíní yìí political movement ni political something ni ó ti yẹ yín àwọn èèyàn mọ tí wọ́n sí wọ́n ti package gbogbo nǹkan yẹn kalẹ̀ látọjọ́ tó pẹ́ sọ̀rọ̀ mi ti yẹ yín pọ́blẹ́mù táwa Yorùbá kàn ní ni wípé a máa ń gbé nǹkan oní nǹkan lárugẹ ju tiwa lọ àyọdúnràn tá a lọ sí tá a fi lọ gbé ẹ̀sìn ẹlẹ́sìn tá a wá sọ di wàhálà síra wa lọ́rùn yẹn ni kò yé mi ló ti ba nǹkan jẹ́ lónìí báyìí nìyẹn àwọn èèyàn ní mission náà wọ́n ní tí wọ́n fẹ́ sìn wọ́n lérò nígbà tí ń bẹ lọ́kàn wọn ntí a dẹ̀ fẹ́ dánwò náà ni pé láti rẹ́ẹ̀kì gbogbo tí bá jẹ́ ẹ̀yà míì wọ́n fẹ́ kí gbogbo ẹ̀dá ó dàbí àwọn ó wà lọ́ndà tiwọn. bó lẹ́lẹ́dàá èmi yẹn sì lè máa bá yín sọ̀rọ̀ tàbí tó máa bá mi sọ̀rọ̀ tí ó wàá sọ wípé èdè kan oṣù lòun gbọ́ àbí èdè kan lòun nífẹ̀ẹ́ jù àbí èdè kan ní èdè àlìjánà tó bá ṣe jẹ́ pé lédè kan ní ń sọ lálìjánà àti pé ìlú kan ló ní nìyẹn kò kà wá ń bì í. so ẹ jẹ́ ká kú ń bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ìrònú wa kó kúrò níbi tí ó wà ẹ jẹ́ kí ìrònú wa gbọ́dọ̀ jìnnà a gbọ́dọ̀ ronú ìrònú wa gbọ́dọ̀ lọ fún àgídí sẹ́rí gbogbo péyàn bá ń kó orú nǹkan bẹ́ẹ̀ yẹn lẹ́kàn téèyàn ń rò pé bí ọ̀rọ̀ yẹn ṣe lọ bẹ́ẹ̀ lórí wa lọ́la ìrònú ẹni yẹn kò kúrò ní àtẹ́lẹsẹ̀ ìrònú orí oṣù ẹ̀ tí wàá sókè rárá ṣé gbogbo mo lérò pé ń gbọ́ mi. dáadáa. ìrònú ẹni yẹn ò kúrò ní àtẹ́lẹsẹ̀ kò tí ì wá sókè rárá. ẹ má bínú sà ẹ̀yin mọdúrétọ̀ ẹ bá mi gbèsè ní méjì sórí bàbá sí ẹ kọ́ntínú. so ẹni wípé ẹ jẹ́ kí ìrònú wa kúrò níbi tí ó wà ẹ jẹ́ ká ronú especially àwa Yorùbá ẹ jẹ́ ká ronú etí Ọlọ́run fún wa ó dáa ju etí lọ́dọ̀ tèmi o ní ìrírí tèmi rí o etí Ọlọ́run bá fún wa wàláhì kò fún àwọn Lárúbáwá Ọlọ́run kò fún àwọn Lárúbáwá àwa là ilé tẹ́lọ́rùn dà láàmú ìtàwọn èèyàn wa sọ fáwọn wa lọ Mákà àìmọye òkè tó ṣàǹfààní ju òkè Mákà lọ́dọ̀ wa ń bí àìmọye nǹkan tó ṣàǹfààní tó yẹ ká máa wá rí fún tó yẹ ká máa sùsù rárá rẹ̀ tọ́lọ́ fi kẹ́ wa níbí tó yẹ ká máa oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ebi ìlú kan ní a sọ pé omi gbígbóná àtomi tútù ó pàdé sẹ́rù rẹ̀ wà ní Mákà ni irú rẹ̀ ò sí ní Mákà náà àìmọye ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àjáyíbà tó jẹ́ pé ní nǹkan ìyàlẹ́nu ni tó jẹ́ pé ló wà lọ́dọ̀ wa níbi tọ́lọ́ ń ṣe fún wa ṣùgbọ́n nǹkan wo tẹ́ wa lọ́rùn láyé tó bá yẹ kó lọ́nà bá wọ ẹ̀ nítẹ̀ lọ́rùn wa gan tó bá wọlé alórí gan ó tún tó yẹ kó bí Ọlọ́run nínú ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ mo fẹ́ kẹ́ ẹ bìlífù kankan ẹlẹ́dàá ti tèmi o ẹlẹ́dàá tèmi tó dá èmi o ọba tó ní èmi o kò lè fi wé bá mi sọ̀rọ̀ tí ó bá bá mi sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ sí mi létí sẹ́nìkan bẹ tí ó mu ni kò sẹ́ni tí ó mu náà agbára dẹ̀ wà fún ó lè bá mi sọ̀rọ̀ ẹni how so tó bá sọ̀rọ̀ sí mi létí èmi nìkan ni màá gbọ́ màá mọ̀ ìpẹ́lẹ́dàá mi ní bá mi sọ̀rọ̀ yìí so ìwé báwo lọ́lọ́run ó sì máa sọ pé wàyí náà kàlà àlàkúlókè nàásìmù ẹ̀dá kan sì lè dáa jù láàrin gbogbo ẹ̀dá wọ́n tó wá prógrámù ọ̀rọ̀ yẹn wọ́n tó wá nínú ọ̀rọ̀ yẹn wá ní pé gbogbo tí ànábì ló ń sí láyé pátá pé ọlọ́run fúri rẹ̀ ọlọ́run forí jìn àkínlẹ̀ ògbó ni ẹ ti ń serú ẹ̀ ọlọ́run forí jìn lórí kíni so gbogbo àmọ̀ yìí pé kò sẹ́ni ó pé kò sẹ́ni tí ó. bí tó ń ṣe mistake ọlọ́run fúri rẹ̀ ọlọ́run yẹn ṣe pàṣẹ o ọlọ́run yẹn ṣe pàṣẹ kò sí tó jọ bẹ́ẹ̀ àwọn èèyàn ni wọ́n prógrámù kankan yẹn sọ̀rọ̀ mi ti yé ọlọ́run sànù wa. ẹ má ti lọ sà. ẹ má ti lọ sà. ṣeré méjì ni màá sọ. àwọn ọ̀jọ̀gbọ́n wà níbí tó máa tún sọ̀rọ̀ bọ̀ ẹ jẹ́ kí mi sọ méjì ẹ má bínú. àkọ́kọ́ nínú méjì mi ni wípé kò lè wọ́ọ̀kì. a ní lọ́jíìkì kan màá sọ ní lábáwá mi ọ̀gá máa gbọ́ yé ó ní wípé àdúrú
àdúkà àdúk ló máa jẹ́. Ìtumọ̀ rẹ̀ ní Yorùbá ni wípé ọ̀tá rẹ̀ ló máa jẹ́. Sọ̀díkù sọ̀díkìkà sọ̀díkùkà, ọ̀rẹ́ rẹ̀ ló máa jẹ́. Èmi ò bá mùsùlùmí kankan jà, àmọ́ mò ń bá Islam jà. Ẹ mọ̀ tí ò jẹ́ kí n bá mùsùlùmí jà, torí wípé mùsùlùmí lè padà sọ pé òun ò ṣe Islam mọ́. Bọ̀ tí bá ti wá ń bá jà, ó lè torí pé mò ń bóun jà gan kó mọ́ kúrò nínú Islam yẹn. Ẹlòmíì lẹ́mìí bẹ́ẹ̀. Mi ò bá mùsùlùmí jà, àmọ́ mò ń bá Islam jà. Ẹni tó bá ti wá ń bá Islam ṣe, mi ò ní bá ṣe, mi ò ní bá jà, àmọ́ mi ò ní bá ṣe. Sẹ́rí láfikún kàtẹ́sọ láfikún. Mo ń bọ̀ sá, ẹ má wọlé. Mo sọ pé méjì ni màá sọ, èyí kì í délé náà bẹ́ẹ̀ ní bóbẹ́ má rọ̀ sọ. Mi ò ní bá ṣe. Ẹni tó bá ti belong into that religion, even kó jẹ́ Christian, mi ò ní bá jà, ẹ má ṣe mi gbọ́, àmọ́ mi ò ní bá ṣe. Ìyàtọ̀ wà nínú à ń bára wa ṣe àti ó jẹ́ ọ̀rẹ́ mi, ọ̀rẹ́ ju ìbáṣe lọ. Yes, mo lè máa bá ẹ ṣe kí n má nífẹ̀ẹ́, èèyàn lè máa bá yẹn ṣe tí ò ní nífẹ̀ẹ́, bọ́ ẹni tó bá ti pè lọ́rẹ̀ o gbọ́dọ̀ nífẹ̀ẹ́. Tí wọ́n bá ti bá àbò sí ládùn ẹ sí ọ̀rẹ́ rẹ, nǹkan mi orúkọ mi náà máa pè é, mo ń ṣọ̀rẹ́ mọ́, ó ti dọ̀dálẹ̀. Mi ò ní bá ṣe dèpòdépò pé máa ṣọ̀rẹ́ ẹ̀ tó bá ti belong to any religion, torí wípé èmi àti religion we are enemy of ourselves, ọ̀tájọ ni wá. So báyìí bàbá, nígbà tẹ́ wọlé mo béèrè pé ṣé mùsùlùmí ni yín sà, ẹ dẹ̀ dá mi lóhùn, ẹ ní mùsùlùmí ni yín. Ẹ kí n bèrè lẹ́ẹ̀kan sí i, ń tẹ́ ẹ mọ̀ yìí, èèyàn ò lè mọ̀ tó báyìí wípé irọ́ ní Islam. Èèyàn kan bíi tiyín òun ló create ẹ̀, ẹ dẹ̀ máa ń tán torí ẹ̀ create ẹ̀ pé political movement ni. Kí ló dé tẹ̀sí ń sọ pé mùsùlùmí ni yín? So you are into that politics. Kí ló fi politics yẹn ṣe? Wọ́n fi ń rọ́ọ̀nù life àwọn kan, wọ́n fi ń pa tradition wọn, wọ́n fẹ́ fi sọ generation wọn di ẹrú, wọ́n fẹ́ fi ní authority lórí property àwọn kan, ilẹ̀ wọn, ilé wọn, ogún wọn, wàhálà wọn. Ẹ dẹ̀ fira yín sínú movement yẹn. Ẹ máa gbọ́ mi o. Sẹ́rí mùsùlùmí tí mo pera ní sẹ́gbọ́n, ibẹ̀ ni wọ́n bí wa sí, tó ti yẹ yín. Tẹ́ bá dẹ̀ ṣàkíyèsí, ẹ rí i pé mo kéwú, so ó jẹ́ kí n lè pera mi ní mùsùlùmí, ṣùgbọ́n ẹ má jẹ́ kí n parọ́ tàn yín, gbogbo òṣèṣì wọn kò sí nínú òṣèṣì tèmi. Because tí mo bá sọ pẹ̀lú nǹkan tí mo ké sí, mo bá sọ fún pé mi ò ṣe mùsùlùmí, ẹ̀yin kò sọ fún pé ẹ sọ fún pé mo parọ́ náà, ẹni rọ ni mò ń pa. Because kò sí bí màá ṣe sọ̀rọ̀, nígbà tí màá bá ṣe sọ̀rọ̀ bí 5 minutes dandan àwọn wọ́ọ̀dù Islamic word á jẹyọ níbẹ̀ due to wípé àti kékeré ibi tá a dàgbà sí ni. Sọ̀rọ̀ mi ti yẹn, so mo ní láti sọ bí mo ṣe sọ yẹn. Ṣùgbọ́n ká jẹ́ ipò wá yíwọ́ lónìí báyìí nìyẹn, tí a ní kẹ́lẹ́ yóò àmì ìhán ní kí kálukú máa mú tiẹ̀ ó jẹ́ wá dogun ó dọdẹ. Mo fi ọlọ́ọ̀bá dẹ́dà búra, ìyẹn lè kúrò ní ẹ̀yìn Yorùbá ń tèmi o, ìyẹn lè tẹ̀lé ẹ̀sìn ìlú mi lọ o, á da gbogbo ẹ̀rú ni o, ìyẹn lè dojúkọ àwọn ọmọ ìyá mi nítorí ẹ̀sìn ẹlẹ́sìn kan o. Mr. Ọlawuyi, but báyìí ṣe mọ̀ pé ẹ̀sìn lẹ́yìn Yorùbá. Kí ló dé? Torí wípé being a Muslim, àwọn èèyàn máa bá wa dá sí máa dákẹ́ sí. Being a Muslim, ìjẹ́ gbogbo àtọwọ́ orí pàkálà, ọlápẹ́ tí sẹ́ndì àtìmí yìí ni ojú mọ̀ pé ti gbé ẹwọ́n bínú sà, ẹ káàbọ̀. Ìjẹ́ mùsùlùmí, wọ́n rọ́bìṣì babańlá bàbá yìí kí n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ kí n sọ bí abí méjì àbí mẹ́ta mẹ́. Wọ́n ń tutọ́ sáwọn babańlá bàbá yín lójú wípé gbogbo tí wọ́n ń ṣe bídà ni, àwọn babańlá bàbá yín iná náà máa wò. So wọ́n tún wá mọ níbẹ̀ yẹn, wọ́n tún sọ wípé láìpẹ́ jọjọ àwọn máa take over gbogbo tí àwọn babańlá bàbá yín jìyà fún, ó máa di títí wọn. Ilẹ̀ yìí máa di ilẹ̀ mùsùlùmí, ó máa kúrò ní ilẹ̀ àwọn ọmọlẹ̀, á kúrò ní ilẹ̀ àwọn onílẹ̀, á kúrò ní ilẹ̀ àwọn òrìṣà. Tó dẹ̀ jẹ́ wípé àwọn ọmọlẹ̀, àwọn onílẹ̀, àwọn òrìṣà, àwọn ni wọ́n ṣẹ̀ wálẹ̀, àwọn ni babańlá bàbá wa.
ẹ máa gbọ́. so ká sọ pé bóyá kò bá di oru sí oru ń bọ̀ kò di pé bóyá òǹkàlùkò kẹ́kọ̀ọ́ ẹ̀ lọ́wọ́ tó fún ọba tọ̀ sí gbẹ̀gìrì tí wọ́n bá bá kínní ẹ̀ wá peacefully tán dẹ̀ succeed you be in Islam. èèyàn lè jẹ́ mùsùlùmí bàbá Ọláwùyí kó dẹ̀ jẹ́ ìran Yorùbá ẹyọ kan lẹ máa fọwọ́ mú àwọn èèyàn máa dá sí ẹ má bínú àyè èèyàn wa tẹ̀ wà ní òkè mi ìmọ̀ bíi tí ẹ máa ti gbé àwọn ẹ̀jíkà bẹ̀rẹ̀ látọ̀dọ̀ mú bọ̀ yẹ káwọn èèyàn sọ̀rọ̀ sí ẹ má bínú àwọn ọkùnrin lábú ti ń sọ̀rọ̀ látàrọ̀ bá mọ́mọ́ wa ọba lọ́mọṣẹ́ wa ń bẹ̀ mà. wọ́n sí bẹ̀ bàbá ifá dáàrí iṣẹ́ wa ń bẹ̀ sà. ká tó rí àwọn tí ó máa sọ̀rọ̀ lé lórí ẹ jẹ́ kí n sì máa bọ́rọ̀ mi lọ. ẹ jẹ́ kí bàbá ifá dáàrí wí gbọ́dọ̀ mi ká tó máa lọ. bàbá ifá dáàrí ẹ̀ tó ń sọ. àbúrò àbọ̀yẹ̀wò kì í bàbá yes nǹkan tí èmi kàn máa sọ ni pé ṣe rí nǹkan tí bàbá wa sọ bàbá wa ìfàmọ́ geography nǹkan tó ń sọ ni pé ìgbà tí wọ́n gbé ẹ̀sìn yìí kalẹ̀ wọ́n gbé kalẹ̀ as a political movement láti control àwọn ọmọ Yorùbá ni àti àwọn indigenous people tó wà nílé ayé nítorí pé àwọn indigenous people yẹn ló ní resources lórí ilẹ̀ wọn àwọn tí wọ́n dẹ̀ gbé ẹ̀sìn kalẹ̀ wọ́n fẹ́ gba resources lọ́wọ́ tí wọ́n fẹ́ gbà lẹ́yìn ni kọ́ lọ́ fi dá sí kàn control yín nítorí pé Ọlọ́run Olódùmarè tó dá yín ó ti fún yín ní agbára láti control life yín ó fún yín ní brain ó fún yín ní gbogbo nǹkan ṣe get ipe ilé ayé tẹ wá ayọ̀ kẹ wá experience kẹ̀dẹ̀ wá collect data kẹ̀dẹ̀ pass data yẹn sáwọn ọmọ yín wọ́n lè gbé ilé ayé ìrọ̀rùn now àwọn kan wá àwọn fẹ́ jọba ilé ayé wọ́n fẹ́ control yín gbogbo movement wọ́n fẹ́ control yín to the point where pé bẹ́ẹ̀ ṣe ń báyàwó yín sọ̀rọ̀ wọ́n fẹ́ control ẹ̀ wọ́n control ayé títí wọ́n tún fẹ́ control afterlife meaning that the next life tẹ́ máa live tẹ́ ẹ̀ tí mọ̀ bóyá wà àbí ò wà wọ́n tún ti capture wọ́n ti fẹ́ control ẹ̀ because wọ́n ní dandan ẹ gbọ́dọ̀ gba nǹkan báyìí gbọ́ kẹ́ tó lọ sí ibi báyìí ní afterlife so gbogbo life ni wọ́n fẹ́ control now asọmọ Yorùbá a ní àṣà àti ṣe tiwa gbogbo rádaràda yẹn kò sí inú àṣà àti ṣe tiwa a dẹ̀ mọ̀ pé àwọn ẹ̀sìn yìí wọ́n fẹ́ fi gbalẹ̀ wa wọ́n dẹ̀ fẹ́ fi sọ àwọn ọmọ Yorùbá dẹ̀dùn àrílẹ̀ ni gbàtẹ́yìn bá tún wá sọ pé Muslim ṣì níyìn that means ẹ ṣì wà in full support ẹ̀sìn yẹn nìyẹn nǹkan tí bàbá ń sọ nìyẹn now ẹ̀sìn kí ló máa ń ṣe fún àwọn ọmọ aládé ó máa ń introduce táwọn olóyìnbó ń pè ní double consciousness tẹ́ bá ọmọ Yorùbá ní ṣùgbọ́n tó máa ń sọ nǹkan ní Saudi Arabia tí ó kàn yín tí ò ṣe lẹ́yìn ẹ máa rí pé ẹ máa feel pé ẹ máa ní soft spot fún wọn ẹ máa ní empathy fún wọn empathy tó yẹ kẹ́ máa fún ilẹ̀ Yorùbá kẹ́ máa fún àwọn ọmọ Yorùbá soft spot tó yẹ kẹ́ máa ní fún ọmọ Yorùbá fún ilẹ̀ Yorùbá ẹ máa share ẹ̀ pẹ̀lú àwọn people yìí wọn ò dẹ̀ anything ṣe pẹ̀lú life yín wọn ò mọ̀ yín rí in fact wọ́n wà racist against yín àwọn pale Arabs so ìyẹn ló ń pè ní double consciousness so táwọn máa sọ pé òkè ẹ lè jẹ́ Muslim àti ẹ kẹ́ jẹ́ Yorùbá at the same time kan tó ń sọ ni pé ẹ gbọ́dọ̀ padà lọ sílé kẹ́ ẹ di Yorùbá 100% kẹ́ ẹ di Yorùbá unconditionally pé Yorùbá ni mí o kò ṣe pé I'm Yorùbá but or I'm Yorùbá and no Yorùbá ni mí 100% mo embrace Yorùbá culture mo embrace èdè Yorùbá ṣe get èmi gọ́gọ́ fúnra mi mò ń sọ Yorùbá lẹ́nu mo dẹ̀ ń fáwọn ọmọ mi lórúkọ Yorùbá mo mọ story ilẹ̀ Yorùbá history ilẹ̀ Yorùbá mo dẹ̀ venerate àwọn Yorùbá ancestors mi mo mọ Yorùbá metaphysics mo dẹ̀ mọ Yorùbá philosophy moral spiritual natural philosophy ìyẹn ni wọ́n sọ pé ẹ ti embrace ìṣẹ̀ṣe yín 100% ẹ dẹ̀ ti di Yorùbá 100% kò sí nǹkan tó kàn wá nípa àwọn ẹ̀sìn tó ń gbé kiri so nǹkan tí bàbá wa ń sọ nìyẹn and it's true ẹ lè jẹ́ Muslim kẹ́ sọ pé ẹ jẹ́ Yorùbá at the same time kò possible because ẹ ti ní divided attention ẹ dẹ̀ ti ní double consciousness ọmọ Yorùbá tàtà àjọjọ ọmọ aládé single consciousness ló gbọ́dọ̀ ní ẹ̀yìn yẹn náà ń pè ní ìṣẹ̀ṣe Yorùbá consciousness so nǹkan tí bàbá wa sọ ni.